Ẹ̀yin aráalé, happy Sunday and happy new month. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún support yín throughout the month of August. Mashallah ń dúpẹ́ lọ́wọ́ yín o. Thank you so much for subscribing, for liking, for sharing my videos. God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín á máa lóṣù yìí. Ọlọ́run á ṣe lóṣù ayọ̀ fún yín o. Today, a fẹ́ sọ̀rọ̀ lórí royal gist o. Ààfin bàbá wa náà la padà sí o. Ògúnwùsì ẹni ìtàn mojúbà forí adé o, mo wólẹ̀ forí adé o, kábíyèsí. Wọ́n ní kábíyèsí fún Mariam ní ọjọ́ 10 láti lọ ra ilé tó bá fẹ́ kí àwọn sanwó ẹ̀ kó jáde nínú palace àwọn. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyí o. If today is your first time on my channel, this is your girl Mashallah Gist TV. I am welcoming you back to my channel. If you have not subscribed, I want you to subscribe, press the notification bell. And I do talk about royal gist and celebrity gist, and I always speak Yoruba on my channel. And èyí tí ẹ bá ti subscribe, subscribe o, so that tẹ́ bá ti post any gist ẹ máa rí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Mo dúpẹ́ o. Ẹ ṣé o. Kábíyèsí sọ fún Mariam pé àwọn fún ní ọjọ́ 10 láti jáde nínú palace àwọn kó lọ wá ilé tó bá fẹ́ káwọn sanwó ẹ̀. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Wọ́n ní kábíyèsí bínú láti sọ ọ̀rọ̀ yìí sí Mariam pé because Mariam pé oríṣiríṣi ìwà ìbínú àti ọ̀rọ̀ burúkú ló ń jáde lẹ́nu ẹ̀ sí kábíyèsí. Wọ́n ní kábíyèsí sọ fún yín pé àwọn fún ní ọjọ́ 10 kó lọ wá ilé tó bá fẹ́ káwọn sanwó ẹ̀ kó lọ síbẹ̀. Wọ́n ní kò gbọdọ̀ ju ọjọ́ 10 lọ. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Kábíyèsí ní pé àwọn fún ní ọjọ́ 10 kó fi kúrò ní palace àwọn o, kí ó gba freedom ẹ̀ kó lọ sí ibi tí àwọn máa ra ilé sí fún, kó lọ wá ilé ẹ̀ láàrin ọjọ́ 10 because wàhálà yìí ti ń pọ̀jù fún kábíyèsí. Ẹ̀yin èèyàn lé bá a ṣe ń sọ, kábíyèsí ní kí àwọn olórí yìí kán lọ wá ilé tí wọ́n bá fẹ́, tán bá fẹ́ ní anywhere in Nigeria. I think all these olórí should be proud of this. I don't know why it's so difficult for you láti ṣe nǹkan tí kábíyèsí ní kẹ́ ẹ ṣe. Wọ́n ní kẹ́ ẹ lọ wá ilé tó bá wù yín, so kí wá lóde tẹ́ fẹ́ ṣe? Wọ́n ní àwọn fún gbogbo wọn láàyè láti lọ wá ilé tó bá wù wọ́n. Àwọn máa ra ilé yẹn fún wọn. Ó yẹ kí inú yín gan máa dùn ní pé lọ́kọ tó láàánú yín. Ṣé ọkùnrin mélòó ló máa sẹ́pò ń fẹ́ ra ilé fún yín? Ọkùnrin mélòó ló máa sẹ́pò ń fẹ́ ra ilé fún yín tí ò máa ń ṣe pé ẹ̀yin àwọn kọ̀ọ̀kan wà nínú yín tó jẹ́ pé ibi tó yẹ kán dorí kọ ẹsẹ̀ náà dàkọ̀ síbẹ̀. Tó bá jẹ́ ẹ dorí kọ síbi tó yẹ kẹ́ ẹ dorí kọ ni, ẹ ní máa gbọ́ kábíyèsí lẹ́nu. Kábíyèsí sọ, wọ́n sọ ẹ gbọ́. Àwọn èèyàn gidi nínú yín tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ kábíyèsí, àwọn náà ti gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé. Ìwọ Mariam ń ṣorí kunkun, kò ní rárá, o ò ní kó ń palace àfi tó wù ẹ bá pé wọ́n dẹ̀ ní kó kó owó ẹ̀ sí pépà. Wọ́n ní kó kọ iye owó ẹ̀ sí pépà, o kọ́. Ọlọ́run máa gbà wá o. Ó dàbí ẹ́ ń pè nǹkan tí Mariam yìí ń wá, ó dàbí ẹ́ ń pè nǹkan ọ̀tọ̀ ló ń ka lára o, kò ń ṣe torí owó kò kọ́ lè sọ síta ni. Okay, wọ́n sọ pé gbogbo yín ẹ wà financially okay, ẹ wà okay. Honestly, ẹlòmíì ó kàn wá okay nínú yín ni kò behave bí obìnrin. Irú ìwọ Mariam nísìn, olóògbé dání, oní classy woman yẹn. Ṣé ló ń behave bí àwọn ọmọ orí street? Tó o bá ṣe pọ̀ ń behave bí àwọn ọmọ orí street, kí ló dé tó máa jà ní palace every time? Ìwọ tó péré ní classic woman, ṣó yẹ kó máa jà bí ajá ọmọ gbòòrò every time ìjà ni? Kí ló dé? Tó o bá busy, o gbọ́dọ̀ máa sùn kó máa jí kó lálàáfíà. Kò sí nǹkan tó dàbí peace láyé. Ṣé o rẹ pé tó bá halẹ̀ mọ́kùnrin lọ́kùnrin fi máa nífẹ̀ẹ́ ni? Mo mọ̀ pé nínú ọkàn wọn kábíyèsí máa ní kí làwọn wá dé ọ̀dọ̀ ẹ̀ ni. Wọn kàn nílé sọ síta ni. Jẹ́ kí n sọ fún ẹ, kò sí ọkùnrin tó fẹ́ obìnrin tó rorò bíi tiẹ̀ yìí. Ó ti rorò jù,
ó ti rorò jù, kí ló dé? Ṣé ìwọ nìkan nìyàwó tán fẹ́ ni tó wá fẹ́ pin wọ́n lẹ́mìí? Ó lágbára o. Kábíyèsí ní àwọn ò divorce yín, ìyàwó àwọn lẹ ṣì máa jẹ́, àwọn máa rí yín lóòrèkóòrè. Kí ló tún dé? Kí lẹ tún ń wá o? Mi ì mọ nǹkan tẹ́ ẹ fẹ́ fà nínú ọ̀rọ̀ yìí. Wọ́n ní kẹ́ ẹ kúrò nínú palace, wọ́n níyàwó àwọn ń bà tọmọ àwọn. Ó yẹ kí ó ti sink sí yín nínú etí wípé ìyàwó wọn àtọmọ wọn ń bọ̀ nínú palace. Tó bá jẹ́ pé o nífẹ̀ẹ́ ọkọ ẹ̀, ó máa ṣe nǹkan tọkọ ẹ̀ ló fẹ́. Kì í ṣe pé by force lèèyàn fi ń ṣe gbogbo nǹkan láyé. Kábíyèsí ní fún ìfọkànbalẹ̀ àwọn, fún ìfọkànbalẹ̀ kan fi ní peace, wọ́n ní kí gbogbo yín wà ní different location. Kò sí nǹkan kan tẹ́ ẹ mú wá sínú, àtìgbà tó ti wà nínú palace, kí ló mú wá sínú palace ju ìjà lọ àti wàhálà àti ìdààmú. Kábíyèsí ní wọ́n ní láti jáde nínú palace àwọn, wípé ọmọ àwọn ó mean a lot sí inú ayé àwọn, wípé for 1 year lọmọ yẹn fi wà níta, wípé ọmọ yẹn ní ìdàwọn, ó ní láti wá sínú palace bàbá ẹ̀, wípé so wọ́n ní láti jáde. Àwọn fún ní ọjọ́ 10 kó lọ fi wá ilé sí ibi tó bá wù ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn á rà fún un. Kábíyèsí ní ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù. Wọ́n ní àwọn gbogbo ìgbà làwọn máa ń ronú pa ọmọ àwọn, wípé ọmọ àwọn ò sí ní ọ̀dọ̀ àwọn, wípé ṣé àwọn náà lè bí ọmọ kí ọmọ wọn má wà sí ní ọ̀dọ̀ wọn, kínú wọn dùn. Wípé nǹkan tí èèyàn ò bá nígbà kéèyàn má fi lo ẹlòmíì. Wọ́n ní torí pé àwọn ò gbégbèsè, wọ́n ní gbogbo àwọn èèyàn ló ń sọ pé àwọn weak. Wọ́n ní kì í dẹ̀ ń ṣe pé nítorí pé àwọn weak, wọ́n ní torí pé àwọn fẹ́ peace ni. Wọ́n ní pẹ̀lú báwọn ṣe wá ń bá ẹ̀yin olórí yìí, táwọn ń fi pẹ̀lẹ́, táwọn fi ń bá yín sọ̀rọ̀, wọ́n ní kò wetí yín. Wọ́n ní so àwọn fún Mariam ní ọjọ́ 10 kó kó ẹrù ẹ̀ jáde kúrò nínú palace àwọn, kó lọ wá ilé tó máa gbé. Ibi tó bá dẹ̀ wá sí, kó jẹ́ káwọn mọ̀, àwọn máa rà fún un. Ẹ rántí ìgbà tí Mariam tó ń sáré kiri tó ní kán máa bóun bẹ kábíyèsí, òun ti láńlẹ́sìn òun ò ní jà mọ́, òun máa respect kábíyèsí àti Queen Naomi. Ibi tán bá ní kóun gbé, ibẹ̀ lòun máa gbé. Ibi tọ́kọ bá ní kóun wà, àṣé òun tiẹ̀ ń fake ni. Àṣé òun fake ni. Okay, nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ni pé bóyá o ní nǹkan kan tó fẹ́ lò ló fi tán kábíyèsí, àbí? Ìwọ woman yìí, God, Ọlọ́run Elédùmarè, ọlọ́jọ́ èní, á fún kábíyèsí á fún wọn ní peace. Because nǹkan tó kó wá sínú ayé kábíyèsí, kò dáa. Kò dáa rárá kọ́kùnrin wà kó má ní fọkànbalẹ̀. Mo mọ̀ pé every time tó bá ti yọ báyìí, kábíyèsí á máa ní wàhálà ń bọ̀. Wàhálà tún ti ń bọ̀ o. Kí ló dé? Kí ló dé tó fi kábíyèsí lọ́kàn balẹ̀? Ṣé o rò pé pẹ̀lú bó ṣe ń ṣe, o rò pé kábíyèsí máa love ẹni? Lágbára o. Ọ̀rọ̀ ẹ gba àdúrà seriously. Àdúrà seriously ni ọ̀rọ̀ ẹ gbà. So bó ṣe pretend nìyẹn o, tó ní kán máa bọ̀ ń bẹ kábíyèsí o. Ibi tán bá ní kóun dúró sí ibẹ̀ lòun ti support Queen Naomi àti kábíyèsí, àṣé òun fake ni Mariam. Oríṣiríṣi idán ló wà lọ́wọ́ ẹ̀ o. Gbà tí kábíyèsí sọ fún yín, wọ́n ní kẹ́ ẹ kúrò ní palace. Àwọn tó rí wọn pé tán ní làákàyè tó jẹ́ ìyàwó alálùbáríkà, wọ́n ti ń gbègbèsẹ̀. Ìwọ nìkan ló ń ṣorí kunkun. Ó dàbí ẹni pé tó ò bá tí ì tẹ òkè mọ́ wọn rẹ̀. Wo bí olórí Dr. Elizabeth ṣe wọ́n ńlẹ̀ toruturu pẹ̀lú bó ṣe ń pariwo, yóò máa gbowó o, gbogbo owó tó ti ná ló máa gbà o. Nígbà tán ní kó kówó ẹ̀ sínú pépà, ṣé o lè kọ́? Àló ò ní ọpọlọ kankan. Because tó bá ní ọpọlọ tó ń fi orí ẹ̀ rò, kì í ṣerú kábíyèsí ló máa ha mọ́. Kábíyèsí gbogbo aládé ló ń ha mọ́. Ló ń sọ pé o fẹ́ gbowó ẹ̀ lọ́wọ́ wọn. Mo mọ̀ pé àwọn tó wà Nàìjíríà, èèyàn kan péré wọ́n ti tó sanwó ẹ̀ fún ẹ. Èèyàn kan, èló gan tiẹ̀ ló ná gan. Ṣé kábíyèsí fi tipátipá gba owó lọ́wọ́ ẹ̀ ni?
àbí wọ́n ní by force o ní láti fún àwọn lówó? Bó ṣe ló ń ra mọ́tò náà nìyẹn fún yèyé wa, yèyé tu, yèyé tìrì. Nǹkan tí wọ́n rún ẹ tó ń ṣe, ó láìkì ṣe kárí mi, ó láìkì oppression. Wọ́n ti ní nǹkan tó máa ń ṣe ń palace ní kó máa oppress, kó máa wọ aṣọ 10 million. Ṣé yẹn ní ìgbésí ayé? Nǹkan tó yẹ kó o dù ó dù. Ó mà ṣe fún ẹ o. Kábíyèsí, orí ìgbésẹ̀ yín ẹ dúró lé lórí ọ̀rọ̀ yín o. Ẹ dúró lé orí ọ̀rọ̀ yín. Inú mi dẹ̀ ń dùn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dúró sí orí ọ̀rọ̀ yín yẹn. Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. Ọlọ́run á fún yín ṣe. Dr. Elizabeth bẹ́ẹ̀ ṣe ń support Kábíyèsí, àṣírí yín ó máa bò ni. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín. Ẹ máa fi ẹ̀yìn báyìí, ẹ máa fi gbọ́mọ pọ̀n ní agbára Ọlọ́run. Ẹ̀yin náà ẹ máa bí sùn, ẹ máa bí wàlẹ̀ ní agbára Ọlọ́run. So ẹ̀yin ará ilé, gist tá a gbọ́ nìyẹn, ta ní ká wá torchlight fún yín o. Mariam ní o ló ń halẹ̀ o, ipò ń fẹ́ gbowó ń padà lọ́wọ́ Kábíyèsí, gbogbo owó tó ń ti ná fún fámìlì wọn bí ìgbà tán tọwọ́ bọ̀ lápò. Wọ́n dẹ̀ ní Dr. Elizabeth ní kó kọ gbogbo ẹ̀ sínú pépà, òun máa san níbi tó ń dúró sí. Wọ́n ní kò lè sọ nǹkan kan mọ́, wọ́n ní bó ṣe pẹnu dé nìyẹn o. So Kábíyèsí dẹ̀ láwọn fún ní ultimatum 10 days láti kúrò ní palace àwọn kó lọ wá ilé táwọn ní kó wá, àwọn máa sanwó ẹ̀. Wọ́n ní orí ọ̀rọ̀ yẹn ni wọ́n wà báyìí. Ẹ̀yin èèyàn, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like, share, ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ o. Ẹ share, ẹ like, ẹ subscribe o. God bless you. Thank you so much.